ẹ̀yin ènìyàn wa a tún ti dé bá a ṣe máa dé o bá mi nígbà tí wọ́n ń kọrin àrìnjó níjọ́un àná a ní bá a bá lọ àádé tìrẹ̀kẹ́ bá a bá lọ àádé kódé kódé o kódé kódé là ń takò tó bá a bá lọ àádé a tún ti lọ a tún ti padà dé o ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ iléeṣẹ́ wa sí iléeṣẹ́ AA Ajibola Global Ventures Limited a tún ti gbé tuntun dé lónìí o ọ̀rọ̀ kan ló ń rún lójú bàbá mo mọ̀ pé olóye ni ọlọ́gbọ́n ni yín ọ̀mọ̀ràn tí mo yún nù gbínú karahun lélẹ́dùn àfihàn ṣe ọpọlọ náà ní ìjọba o torí mo rororo wọn já ló jẹ́ kí n wá gbé wá sórí agbágbé kẹ wá tó tàn mọ́lẹ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ̀yin ọkùnrin kan ni o òun àti ìyàwó ẹ̀ ṣe rí mọ́bìnrin tí mò ń wí ọlọ́run fún lẹ́wà mo rò pé ọjọ́ àlàmísì lọ́lọ́run dá olúwa gbìyànjú sí lára ó lẹ́wà púpọ̀ púpọ̀ ẹ jèrè kò sí bẹ́ẹ̀ yóò ṣe rí mọ́bìnrin tí ò tún ní padà wọ lẹ́ẹ̀kejì níbi tó lódùmarè fún lẹ́wà dé. bí ìyàwó mi nù. níbi àti darúgbó yìí náà pé bá kú méjì lẹ́nu ìyá ọmọge tó ní lọ́dọ̀ bàbá. ọba rí ọlọ́pàdé rẹ̀ kọ́rọ̀. ibẹ̀ nǹkan ni mo ń lọ lẹ́nu. ẹ wá rí ọkọ yìí ó wá wù pé ìyàwó òun tó bá múra dáadáa bí kéèyàn ò jí gbé ni ọwọ́ á dàbí ọgbọ́n ó lóun fura sí ìyàwó òun ó ń ronú ni kò sọ fún ìyàwó ó dàgbé ìyàwó mi yìí wọ́n ti mọ́kọ̀ rẹ̀ roko ń ta wọ́n ti ń gbà kéwú fún bòmí tí wọ́n jẹ́ mọ̀ ọwọ́ á dàbí ọgbọ́n tóun bá ní kóun ó sóògùn sí la ṣé mọ̀ pé èébú àlọ́ntàun tàbọ́n taná rẹ̀ tóun bá ní kóun ó sóògùn kọkùnrin ó máa kú lé lórí wọn ni mọ ọkùnrin tí ń lọ ni ẹnìkan tí ìbátọ́jú ìyàwó rẹ̀ lòmí àmọ́ ọgùn bí ẹṣin wọn á lọ kú lé lórí wọn mọ̀ fi júwe ládùúgbò torí pé gbajúmọ̀ ìgbà ojúmọ́ lòun náà. ọwọ́ ní òun ò ní ṣèyún ẹ wàá mú tó ṣe wọ́n sì ní fóònù ètí yẹn máa fọwọ́ wọ́n ìjọba gáàsì mi létí hùn sẹ́wọ̀n pé èèyàn arúgbó báyìí pẹpẹpẹ oníbọ́tìmì ilẹ̀ máa lò. èmi náà lọmọ tó ní tí a máa ń ṣe báyìí tí wọ́n máa ń. ṣé wàá mọ̀ tẹ̀. tí wọ́n máa bára wọn sọ̀rọ̀. ìgbàgbá rí yóò tún máa wúra wọn arúgbó ò lè lóyún. ọwọ́ á lu ó dàbí ọgbọ́n. ọwọ́ á ra síìmù míì tí ò jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ ọwọ́ á fi síìmù ó fi bọnú fóònù ìyàkóso fún ìyàwó kò ti ra síìmù míì. ó wá gbé fọ́tò míì sórí wọ́n pe kíkéde kan ní status kí mo gbé hùn. sáàmù sọ́ọ̀rì náà. kíkẹ́ yíyé wọ́n ti yẹ̀yọ́ arúgbó lẹ́yìn arúgbó ló là wá. ọwọ́ á ń pe obìnrin yìí bó ṣe pé ó wá change voice ẹ̀ sí voice ọkùnrin míì tí ì ṣe kò fẹ́ kí ìyàwó òun mọ̀ kó náà ló ń dàbí ọgbọ́n tó bá pé ẹ̀lú ẹjọ́ mi mẹ́ni tó ń sọ̀rọ̀ ẹmọ obìnrin ẹjọ́ ẹ̀dàpọ̀ ẹjọ́ ilé ọkọ mi wá ṣẹ́ bẹ́ẹ̀ ní mi kó lé ọkọ mi ni ẹbẹ́ ní mi kó lọ́kọ mi mi ìfẹ́ ẹ̀rù náà ṣèṣì lílé yín náà ẹ̀wọ̀n máa disturb mi ṣẹ́ bóyá ẹgbẹ́ ọkọ mi mo wà ní. ọ̀dà pé kò ṣe báyìí náà ẹjọ́ mo lọ́n bẹ́ẹ̀ torí tọ́ lọ́n ẹjọ́ mi láìkẹ́ o ó wá wò pé n tó wọn ṣe kù torí tó bá ti pè tó bá ti mọ̀ pé ọkùnrin ni yóò bá tẹ̀pa kò fẹ́ gbóhùn rẹ̀ mọ́. tó bá dàbí ọgbọ́n tó bá ń táyì ó ń tẹ àtẹ̀jíṣẹ́ sí ó sì bá ń wo kíní yìí ṣe kódà bó ṣe ẹ̀kan kó ti bí ó jẹ́ mọ́kàn lóko lẹ́ẹ̀kan ojú ìlú náà sọ kọ́ mọ́ pa bó ti ẹsẹ̀ méjì bá ń wo kíní yìí ṣe. òun ló sì níyàwó. òun ló ní ń dàbí ọgbọ́n rò pé obìnrin yẹn ń ṣe sí náà ó ti yé ń délé bàbá ó wá dàbí ọgbọ́n báyẹn nígbà tó wá dijọ́ kan wá ní kí lòun lè ṣe ló bá mú owó ó tẹ owó sí tẹ̀ sí ẹ̀rí ló tẹ̀ sí ẹgbẹ̀rún lọ́nà ogún láì gbé láì fà ló fún un. kò mọ̀ pé ó mọ̀ pé ìyàwó lòun fún pé ṣe bí kinní tó fọ́ òṣòfò inú àwọ̀ rẹ̀ náà lójó sí bá ìyàwó náà lòun fún. mà pé ìyàwó rẹ̀. ó tún dijọ́ kan ètò bóbìnrin yóò sọ àtẹ̀sí ní thank you kó lè mọ̀ pé òun rí tẹ́sí just like that thank you náà ló ṣe èlò rẹ̀ ẹ̀rẹ́tẹ̀ sọ pé kinní kan àbí kí n sẹ́ni owó sí wọ́n sẹ́ni ìrẹ̀ padà sí mi ó tún dijọ́ kan ó tún fún ní 50,000 ẹgbẹ̀rún lọ́nà 50. ńgbà wá dijọ́ kan ó kàn tẹ́ sí ní ẹgbẹ̀rún lọ́nà 100 gbẹ̀ẹ́ nínú àkáǹtì ẹ̀ ń dáná lọ́ni bó ṣe tẹ̀ wọlé
ọkọ wa ń bọ̀ pé kí ló ṣe lẹ́bẹ̀ òbí gẹ́gẹ́ bí obìnrin ó kàn rówó kí ní fóònù máa sọ ni ẹ mọ̀ pé àwọn obìnrin ọkọ̀ tó máa sọ ni dádì wa ara rẹ̀ wá balẹ̀ mọ́ mo bá gbóúnjẹ yín sí dáínì ṣé kí n máa gbé ẹbí sínú fíríjì ṣé ẹ máa kẹ́kọ̀ọ́ máa fi ṣe refreshment náà kó tó di kóúnjẹ jiná mo kàn ní wọn wúwo ni. ilẹ̀ ìyàwó mi kí ló dé tó wá ń gbà ẹ̀rọ mo rí pé ẹ ti fẹ́ máa bínú pé oúnjẹ yẹn ti ń pẹ́ jù wọ́n rẹ̀ ṣe bọ́ sí inú pálọ̀ lónìí ọlọ́run jẹ́ kékeré yìí ó mọ̀ ọlọ́run jẹ́ ó mọ̀. ṣùgbọ́n ẹni tó dáná ti mọ ibi iná tó ń dá bẹ́ẹ̀ bá dáńkù rọ́ fún ọ̀bámọ̀ ẹ̀ ti parọ́ mà lọ́kàn rẹ̀. ẹni ẹ̀wà kọ́ ló lè yá ló bá bóbìnrin sọ̀rọ̀ ló bá text message sí pé jọ̀wọ́ láti ẹ̀wà jáde lóbìnrin wá ní ọkùnrin tí ń ṣe takuntakun báyìí ṣe mọ̀ pé oúnjẹ lòkété kojú bọ̀ ti fi lu tàkúté àwọn obìnrin fẹ́ràn owó wọn lè mú owó lójú tàkúté lọ́ba tó bá dọ̀tún la ẹ wò ọkọ mi ń lọ sí mítìn kan lọ́tún la tó bá ti lọ mítìn kan tó bá ti kó tóbi 12 ẹ máa retí mi ẹ jẹ́ ká pàdé ní hòtẹ́ẹ̀lì báyìí. ó sọ fọ́kọ rẹ̀ ó ní mítìn tẹ máa lọ ẹsẹ̀ ní lọ ni tí náà tó sì ti máa tàkúté tó rẹ̀ lẹ̀ ó ní máa lọ mítìn yẹn ọ̀tún lálá máa lọ mítìn yẹn tó wá tóbi nǹkan bíi 10 máa lọ. yóò tó aago 6 kí n tó dé kódà ìpàdé dáa bá ṣe tá aago 6 bá fi lù wọ́n gbé mo fẹ́ débì kan kí lè tèwá jẹun torí pé arẹwà ní ọ̀yìn ìfẹ́ kọ́ máa fi lórí lè nínú ilé ó ní ṣé bó ti jẹ́ nìyẹn ó ti fọkàn sí ó kà tó text message gba rẹ̀ pé mo ti dọ́gbọ́n tẹ ọkọ mi nínú ó ló máa lọ ní nǹkan bíi 10 ó máa dé ní 6 láì mọ̀ pé tó ti yé yín àṣírí tú. èmi tí tòótọ́ tí gbẹ̀yìn lẹ́tà níjọ́ wọn àná gbàgbọ́ mẹ́wàá sí lọ wá ní ẹ̀wò mọ́ mi Tọ́pẹ́ mo fẹ́ dé mítì tá ń lọ ẹ jẹ́ kẹ́ tó lọ ẹ̀wò sáàjẹ́ kí mo tí ara rẹ̀ ti ń gbà pé lónìí ní wọn mọ̀ọ́kọ́ obìnrin yìí lóko ara rẹ̀ ti ń gbà ẹ̀wò màmá mọ́ṣú jẹ fún ìtẹ́ bá dé ẹ kọ́kọ́ mu tí èlé náà ló bá mú lọ́kọ́ bá jáde nílé ó ti jáde ojú ọ̀nà nínú mọ́tò tó wà ní ìyàwó tí ń tẹ́ẹ̀sì ọkọ rẹ̀ tí wọ́n kọ́kọ́ nínú tẹ́ẹ̀sì ó ní ẹ̀wò ọkọ mi ti jáde nílé o mo ń bọ̀ ẹ fún mi ní 10 minutes máa jọ yín sí ẹ̀wò ọkọ mi gan ti fà sí obìnrin ọmọ ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o tí ó mọ̀ pé ẹ̀wù ṣẹ́fẹ́ lé mi kó lé ọkọ mi ṣé kó mọ̀ pé ó lé ń kó lé ọkọ tẹ́lẹ̀ ńgbà tó lówó pé obìnrin bá wọ ṣòkòtò tó bá fojú kó wó ó rẹ̀ ní ó tu. lẹ́rọ̀ ẹ bá dé hòtẹ́ẹ̀lì bó ṣe dé ọ̀nà mánéjà fún mi ní kọ́kọ́rọ́ ìgbà tí wọ́n fún wọn ó di room 205 ibẹ̀ ló wà madam kan ń bọ̀ ń ṣe tó bá ti dé ó ní mo wà ní room 205 wá bá mi bẹ̀. níbi tó wá yà mí lẹ́nu jù bàbá amòye tí mo fi ránṣẹ́ pé yìí ṣe rí pìrì tó sílẹ̀kùn báyìí torí pé ọkọ ọ̀hún ni sẹ́wọ̀n pé àṣírí ti tú ó yẹ kó mọ̀ pé ọkọ mi dákúnjọ́ ọmọ tó yí mọ́kọ rẹ̀ lọ́mọ ni ìṣúró pàdídà ní ńlájá lẹ́sẹ̀ obìnrin lè báyọ̀ wáyé ọkọ̀ bùsẹ̀kù ló wáyé ètò ìjẹ́ kó bùsẹ̀kù kó mọ̀ sókún ọkọ̀ bù ọkọ̀ ẹ̀sọ́ báyìí báyìí ó ní wọ́n sọ fún mi yóò gbà ọwọ́ tẹ̀lọ àṣírí ẹ̀tú lé ní dájú Tọ́pẹ́ wọ́n sọ fún mi yóò gbà wọ́n ní bó ṣe wá mọ́ ṣe tó máa ń gbé olóṣù káàkiri bíbílé ni obìnrin làákàyè ọkùnrin kọ́kọ́ sálọ náà pé wàhálà lè yí o wàhálà lè ẹmọ́ wòran lónìí ìwọ tásírí ẹ̀ ti tú sí lọ́wọ́ ọ̀dà bọ́lọ̀ sí rí tásírí tú tó sì yí mọ́kọ rẹ̀ lọ́wọ́ pé kí àwọn kìnnìkìnnì kankan ẹ̀mẹ̀ tí obìnrin tó bá jẹ́ yìí ni àṣírí tú bá wọn tíyàwó yín bú ìṣó kí lẹ̀ ṣe. ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn láti wò àbí ṣe bí ọkọ náà ní ṣe gbogbo rẹ tí ń sẹ́ǹdì owó sí. ó ní kò jẹ́ ìyàwó mọ̀ kó náà ní ó fẹ́ wò bóyá kọ́ wá sóòtẹ́ẹ̀lì ìṣòro ti pàdé dà ńlájà kéèyàn bá fi sùúrù àtọgbọ́n bọ̀ yọ bàtẹ́ tọ̀ jẹ́. obìnrin tó gbọ́ fún un. ṣe rírú èèyàn àwọn ìyọ́ ya lù ú lẹ̀ fún. ó lè ti àṣẹ ibi tí mo fi ránṣẹ́ pé iná nù. ó ṣe yọ̀ dáa fún ọ. àṣẹ o. wà ní kí ni ìmílẹ̀ sá mọ tẹ́ẹ̀sì ẹni. ìrọ́mọ̀ ni. ṣé wọ́n mọ̀ pé gbogbo tí ń ṣe lórí fóònù òwò ni ìmí ni mo tẹ́ẹ̀sì ẹni mo rò pé ọ̀ ń ṣèṣekúṣe ni pé wo èmi mo sẹ́ǹdì owó sí ọ èmi mo sẹ́ǹdì 50,000 èmi tí ọ bá tètè jẹ́wọ́ ara rẹ̀ bá ń gbé ìyàwó dáadáa ní àṣọ ìṣèṣekúṣe èso lórí bẹ́ẹ̀dì ọ̀dà lóhùn. ẹ pé gbanudé
mo lànà lẹ́yìn kó tó landókó rẹ̀ kó fi yan ọ̀daràn torí pé ó ti sanwó yàrá náà tẹ́lẹ̀ yóò bá tiẹ̀ jẹ́ o tó bá tiẹ̀ jẹ́ obìnrin burú yóò bá tiẹ̀ jẹ́. ọpọlọ yín yìí sàn jí lójoojúmọ́ ni. gbogbo èèyàn ni ó ní òní gbólóso lòtẹ́ẹ̀lì. bàbá ẹ máa gbọ́ obìnrin ti sọ tiẹ̀ mo lànà lẹ̀ èyí náà tó gbé tí kalẹ̀ báyìí nìsín lórí ilé ẹ̀ wò ọ̀dà o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ wá lé tó bá jẹ́ yìí ni. kí lẹ̀ ẹ́ ṣe. ẹ̀tọ́ bá ní sùúrù tó gbọ́lọ́pọ̀ lọ́nà wọn yóò mọ̀ pé ọ̀rọ̀ gidi mọ sọ̀hún. téèyàn bá lù ú lẹ̀ yóò bá dé tọ̀ jẹ́ yányán. obìnrin bímọ fún ni òfin ọmọ gbà ní. kọ́yà tètè kọ́ máa ṣàpàtẹnujẹ́wọ́ gbogbo tó ti ṣe fún un kọ́ wá ní àmúrò kó o ṣe sì náà nìkan ra. àmọ́ pé ọkàn ni yóò máa rántí pé. ọgbẹ́ ọkàn ni yóò yá múra sí i kó lè yá parí rẹ̀ ń bẹ̀rù.